ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ fún abalẹ̀ fún dáadáa bí ó tó ń ṣòro ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹwẹ́ ní fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí tẹ bá ń gbọ́ àṣírí pẹ́ẹ́rẹ́ àwọn àṣírí àgbọ̀ọ́yanu òun lọ́ọ́ tí inú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi ẹwọ́ ẹwà àkọ́kọ́ fìdílé àbí kẹ fìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ yín tú àwọn àṣírí kàkàkàkà yìí ẹ wò ó láì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ ń kó. mo má pa ọ̀rọ̀ aṣọ. là ń gbọ́ ọlọ́run ó kàn ṣe pé kí n máa sọ̀rọ̀ kí n máa kọrin ni èmi gan mọ̀ fara mi pé mi ò lẹ́bùn orin orin á kàn máa gùn mí ṣùgbọ́n èmi fara mi mọ̀ pé mi ò lẹ́bùn orin Fálànà gbọ́ tiẹ̀ o tara ẹni là ń gbà kiri kiri díndíndín tìjà kọ́ tẹ gbọ́ mi ẹ fi lára ńlẹ̀ ẹ já kò lórí ìlara tí lágbájá bá gbé lọ sọ́tún tí tàmọ̀dù bá gbé lọ sósì tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ kí ìran Yorùbá ó nísinmi bàbá mi Ṣàpètù of Ṣàrún adára fún yín ojú òní tìyín tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ̀ ń fẹ́ kí ìran Yorùbá ó nísinmi tí Sunday Igboho bá ń ṣe títí ẹ̀yin ò ṣe ṣe tiyín Sunday Igboho fẹ́ pa gbogbo ẹgbẹ́ run Sunday Igboho ń bá gbogbo ẹgbẹ́ jà àwọn fọ́tò tẹ́ ẹ rí ń bẹ̀ yẹ fọ́tò àwọn Àgbẹ̀kọ̀yà tó wá kí Sunday Igboho tó wá kí ọmọ wọn lé ni ẹ fi jà lára lẹ̀ Yorùbá wípé àgbá òfìfo ni máa ń pariwo tí Sunday Igboho bá ń ṣe fídíò tó ń ṣe kámẹ́rà tó ń gbé kámẹ́rà àárín kiri bó ṣe mọ títí ẹ ń ṣe nìyẹn ẹ ṣe tiyín bẹ́yìn náà bá ṣe mọ̀ ọ́n ṣe bí Sunday Igboho bá fẹnu wú géètì tó fẹnu ń jà kiri ẹ̀yin ò ṣe fẹsẹ̀ jà tó bá jẹ́ pé lóòótọ́ ojúlówó ọmọ Yorùbá ni ìlara ẹ̀ náà ni mo ní ẹlẹ́nu màrímà jẹ́ olè níláárí onílára ò lè tẹ́gbẹ́ ìlara máa ń sọ̀yàn dèrò ẹ̀yìn ni ẹni bá dẹ̀ nílara ìlara máa ń tú àṣírí èèyàn ni olùjọ òmókèyìn ariwo Sunday lọ́tún ṣé Sunday Igboho nìkan náà dáyé fún ṣé Sunday Igboho nìkan ló máa yé jẹ sí Sunday Igboho nìkan lọ̀gá ṣé Sunday Igboho pera rẹ̀ lọ́gàá yín ìkan jáde síta oní nígbà tó ń rìn láti Ṣakí tó ń bọ̀ lọ́dọ̀ bàbá wọn kan nìbàdàn nígbà tí bàbá wọn kan nìbàdàn tó sọ wípé jagunjagun ó yàtọ̀ sí alágbára ṣèbẹ́yìn ni jagunjagun tálẹ̀ ṣèbí Sunday Igboho ní jánujánu Sunday Igboho ó ti wá di jagunjagun náà ẹ̀yìn tí wà lálágbá ẹ kú òní di ìdò eré ọmọdé ni ẹ má da pọtébù lóhùn ntòmù tí ò bá lára mu ni ṣé yẹ táwọn àgbàjọ wọn bá sọ wípé owó fọ́jú owó lójú ẹ já bá àwọn tó rà rò pé ó yẹ ká bọ́gbọ́n lọ́rùdọ̀ wọn tó jẹ́ pé dèdèrìn wèrè náà ń ṣe káàkiri bàbá mi Rasaki Bello á dára fún yín ojú òní tìyín ẹ máa bá mi pe àwọn èèyàn wọlé ẹ bá fi Sunday Igboho lọ́rùn lẹ̀ kó ṣe titi ẹ̀ kẹ́yìn ó ṣe titi yín láyé àtijọ́ tẹ́gùn kan bá máa òkìtì ta bí àwọn ẹlẹ́wẹ̀ lọ́dọ̀ wa èyí tí ò bá mọ òkìtì ta á mọ jójó ẹ ṣe titi yín ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀ Sunday Igboho ò bá yín ṣe OPC àbí ẹ rí ibi tí Sunday Igboho ti àtàkì OPC ni my brother mi ò bá ti jà wá nírọ̀lẹ́ yìí mi ò bá ti jà wá yà á sẹ́n mi ò bá ti jà wá let us say the reality to ourselves
wọ́n ní tó lórin bá ń kọrin tí ò bá dùn ṣèbí ń fẹ́ tí ara rẹ̀ gbọ́. àwọn ọlọ́pàá ti ń deny local government ti ń deny ń tán máa gbà lọ́wọ́ Ṣèyí Mákindé ni. àwọn ọlọ́pàá tó wá láti Àbújá nígbà tí Sunday Igboho sọ pé àwọn ọlọ́pàá yìí láti Àbújá náà ti wá, ó tún náwó sọ pé ó DPO kan, àwọn yóò ṣe sọ pé rárá ni. kí ló ń ṣe yín ẹ̀yin ọmọ Gani àti Gani bàbá yín? ẹ ṣe fi Sunday lọ́rùn ńlẹ̀. tí Sunday Igboho bá tàkìtì ẹ̀yin náà ta ti yín bẹ́ẹ̀kẹ̀tẹ̀ wò bóyá ọmọ Yorùbá ò ní tẹ̀lé yín. bàbá mi Gabriel Olúbí á dára fún yín, ojú òní tì yín. ẹ fún mi ní gift láyé nírọ̀lẹ́ yìí o màmá èmi máa bínú o tó bá dẹ́ pé àwọn tó ń parọ́ fún yín níbà ẹ ti máa da gift fún wọn. What is your problem? tí Sunday Igboho tó fún àwọn Fúlàní ní 2 hours ẹ ṣe sọ fún Gani ọ̀gá yín kó náà lọ sí Arigidi kó fún àwọn Fúlàní náà ní 2 hours ká máa jà sọ́tún ká máa jà sósì. ó ṣe jẹ́ pé ijó tí Sunday Igboho bá jó lẹ́yìn máa ń rí tí ìtẹ́ ẹ̀yin lọ́rùn, ẹ̀yin ò dẹ̀ jó títí yín. ẹjọ́ títí yín náà kí ọmọ Yorùbá tiẹ̀ rí. tí ọ̀gá yín bá kọ lẹ́tà tí wọn ò bá gbà á kó tiẹ̀ mo ti sọ́nù ọ̀rọ̀ mi kan bí irú èmi ń bá jáde síta tí mo bá mú Fúlàní kò sí gómìnà tó máa sọ wípé ó ṣeéṣe wọn á tún kí mi káre ni ní ìkórìtà tájọ wà yìí. ní ìkórìtà tájọ wà yìí. bí Sunday Igboho bá ya sọ́lọ́dọ̀ yín kò máa ń yà ẹ̀yin ẹ̀ tiẹ̀ ya titi yín náà wò ná kọ́mọ Yorùbá tiẹ̀ gbóòórùn ìṣó titi yín náà. kì í ṣe tìjà ẹ má jábára ìkórìtà ká bára wa sòdodo ọ̀rọ̀ rèé. tí Sunday Igboho bá ń parọ́ fún ọmọ Yorùbá tọmọ Yorùbá ń tẹ̀lé lẹ́yìn ẹni kí Gani náà parọ́ káàkiri ẹ̀ rí kó parọ́ kan l'Ondo State. Let me tell you one thing, maybe you don't know. ẹ̀yin gan lẹ́ ń promote Sunday Igboho jù bó tiẹ̀ ṣe ògo kìkì. Sunday Igboho ní Sunday Igboho lọ́hùn ṣé ìwọ nìkan náà dálé ayé fún ni? wọ́n ní iṣẹ́ ọwọ́ ọmọ ní mọ́mọ́ jókìgbẹ́. gbogbo ẹgbẹ́ ló ti parun, òun ló jẹ́ kí n gbé píṣọ àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà tán wá kí Sunday Igboho. oríṣi àwọn Àgbẹ̀kọ̀yà bíi 4 ló wá kí Sunday Igboho lé nígbà tó dé. You are promoting Sunday Igboho and he will continue do wonder. pé ó tiẹ̀ ó dúró àdẹ́sì àwọn Fúlàní yẹ pé mo mọ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ fara yín pa àwọn ọmọ yín ló ṣiṣẹ́ yìí. ṣé ra ohun tó jí gbé yẹ à á lọ bẹ fámìlì yẹn àyọ̀dá fún wọn ṣùgbọ́n ẹ̀yin gan ẹ̀ ní lọ. tí Sunday Igboho bá ń fẹnu wú géètì tí jìnnìjìnnì ń mú àwọn Fúlàní kí ló dé tí Gani náà ò fẹsẹ̀ wú géètì kí jìnnìjìnnì mú Fúlàní ká máa sọ wípé bó jà lọ sọ́tún wà bá Gani bẹ̀ bó jà lọ sọ́wọ́ bíbá wà bá Sunday Igboho bẹ̀. ṣùgbọ́n ilé tí Sunday Igboho bá ṣe ìkan nínú àwọn dèdèrìn ọmọ tó ń tẹ̀lé yín lẹ́yìn ó ní gbogbo alágbára ilẹ̀ Yorùbá ó ní Gani sì lọ̀gá wọn ó ní àyàfi tó ń tọ̀ bá máa lọ dágbára ti tiẹ̀ lẹ̀ níbòmí lọ́rọ̀ tó sọ yẹ ó jẹnu ẹ lọ. Number 1 lọ́rọ̀ tó sọ yẹ mo rí pé ọmọ kékeré ni ẹ ẹ̀yin ọmọ tẹ́ ẹjọ́ yín OPC lánàá that you don't know the origin of OPC lẹ́lẹ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Secondly agbára Gani Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ àwa ò ní kó kú a ò ní kó rùn kó pẹ́ lórí ẹ o kò dé Èkìtì wa Ondo State gan tó ń claim kò dé bẹ́ẹ̀
ntẹ́yìn náà mọ̀ Gani gan fara ẹ̀ mọ̀ ó mọ̀ pàgbára òun òde kò débẹ̀. tá a bá ń sọ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá agbára ẹ̀ ò kọjá Ọ̀yọ́, kì í dẹ̀ ṣe Ọ̀yọ́ state o, Ọ̀yọ́ town. Gani ò lè wá sí Èkìtì kó máa bó sí pé òun ló lórí ogun ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n bí kú, nígbà tí ò fẹ́ kú. táwọn fámìlì Fábùnmi Òkèmẹ̀sí bá mú wọn á jẹ́ ní tútù. olórí ogun bo níbo ló ti wá tó olókùn lọ́rùn? Why are you deceiving yourself? mo ní tí Gani bá ń tàn yín ẹ mọ́ tanra yín. bàbá mi Gani Olóyèdé ṣé mi lẹ èmi ẹ má jẹ́ ń lọ kí. If you are not careful, you will lose your money. Ṣé mi? Ẹ má jẹ́ ajá o. Approval tí Gani ti ń wá, approval tí bàbá yín Gani ti ń wá tí ò rí, Sunday Igboho wá jáde síta. Gani mọ̀ pé wọn ò lè fún òun. tá bá ń pè yàn ní chameleon, Gani ló yẹ ká pè ní chameleon. ìgbà kan ló kọ́kọ́ sọ fún wa wípé ká lọ wá 20 billion wá. nígbà tí àwọn àgbààgbà kan ní ilẹ̀ Yorùbá sọ wípé tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ohun tó máa gbà á ju 20 billion lọ, ló wá ní the second one ló ní Aláàfin ló máa ń ṣí ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò torí Aláàfin ló fi jẹ. má gbàgbé o ìwọ ọmọ tó ń pàtàn yẹ o, agbára Aláàfin Ọ̀yọ́ òde Èkìtì tó dá àwa lójú, àwọn bàbá wa fi pẹ̀tàn fún wa. ọba Ìlàwẹ̀ tó ń lọ yìí tó ṣẹ̀ ń lọ tó ṣẹ̀ lọ ń bá wọn bàbá ńlá bàbá wọn yìí, ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá wa Ìwé Adó. Aláàfin fẹ́ dá sí oní shut up, your authority did not reach Ekiti state and Ondos and Osuns. so ẹni tí agbára ẹ̀ ò dé Èkìtì dóńdó dé Ìgbómìnà dé Okunland láwa àfihàn kan joyè tá ní agbára òun dé bẹ̀. so olójẹ́ kí n bóni yẹ wọlé pé Fálànà gbọ́ tìrẹ tara ẹni là ń gbọ́. tó bá jẹ́ mi ni Gani ọ̀ ẹ̀yin ọmọ Gani tí Sunday Igboho ti lè ṣorú nǹkan bẹ́ẹ̀ yẹn ní ìjẹta tí kẹ́kẹ́ kan ò parí, tí kẹ́kẹ́ kan ò gbin, tí kẹ́kẹ́ pa mérèrè má tí òró lẹ́nu, ẹ̀yin náà máa ṣe titi yín. ẹ mọ̀ pé lára ìgàlẹ̀ yín wà ní. kẹ́yìn náà jáde síta kẹ́ ṣe fídíò. orí ilé táwọn Fúlàní sọ wípé wọ́n issue warning pé kí Sunday Igboho kó fi àwọn Fúlàní lẹ̀. wọ́n á sọ̀rọ̀ nígbà táwọn Fúlàní yẹn ń jí àwọn èèyàn wá gbé o. torí pé Sunday Igboho sọ wípé hey hi hoy, torí Sunday Igboho fẹnu wú géètì, torí Sunday Igboho tún jánu. àwọn Fúlàní bá bẹ̀rẹ̀ sí ń fọ́ síta, àwọn ọ̀gbàgbà wọn federal government should want Sunday Igboho to leave Fulani alone. tí Gani náà bá ṣe bẹ́ẹ̀ kan ní sẹ́ federal government should want Gani to leave the Fulani alone. ẹ gbọ́ ṣé àní kápá wọn. You are just promoting the Sunday Adeniyi Adeyemo Igboho Oòṣà irúnmọlẹ̀ irúnmọlẹ̀ bàbá rẹ ọmọ ọba ó ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ Àrẹ̀mọ. ṣó ẹ fi Sunday lẹ̀, ẹ fi ìlara lẹ̀. tó bá jẹ́ pé lóòótọ́ òdodo ọmọ Yorùbá ni yín, bí Gani ò bá tẹ̀ jọ́ ọmọ Yorùbá, ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn tẹ̀ jọ́ ọmọ Yorùbá, ẹ mọ̀ pé this is not the Sunday Igboho kò bá yín jàjà ráìvà pé èmi ni mo lágbára jù. He face what he know how to do
Ah, òyìnbó ti tó gùn mí wèrè kan ní Ìbà Gani Adams ó kàwé àní ẹ̀yin ọmọ tẹ́ ẹ join OPC lọ́sàn gangan lẹ́yìn tutukutu Gani dẹ̀ rí òun náà lólùmọ̀ràn gidi tí Gani bá lólùmọ̀ràn gidi a máa sọ fún yín pé ohun tó kàn kọ́ nìyẹn mo ní mò ń sọ mo tún sọ Gani ò lè mú àwọn báńdíìtì kan kí federal government ní pé kó fòkó nìṣó ṣùgbọ́n he did not capable to do it tó bá capable to do it ní á ti dán wò aṣíwájú òyìnbó ló ṣe pé ààrẹ yìí dá jagun o ààrẹ máa ń kọ̀sọ́ọ̀tì àwọn tó kù ní á pè wọ́n káàkiri tó bá ń fún yín ní fake àwa tá a jùlọ ìyéèjì táwa ò dẹ̀ ní lówó bìrìbìrì a máa sọ fún wọn wípé ìjà Èkìtì parapọ̀ táwọn bàbá títí wá jà ń bíbà yìí kò sí èèyàn kankan tó joyè ààrẹ ń bẹ̀ there is nothing like ààrẹ ní Áfíríkà ogun Kírìjì ló ti last jù 16 good years tí àwọn bàbá wa tán fi jà. It is better for all of you tó bá jẹ́ mi lẹ́yìn ni tó bá jẹ́ mi lẹ́yìn màá fi Sunday Igboho lẹ̀ ṣèbẹ́yìn kọ́ ló ń tàn ṣèbọ́mọ Yorùbá ló ń tàn ẹ jẹ́ kó máa tàn wá lọ káwa dẹ̀ máa rí resort lẹ́nu tó ṣẹlẹ̀ ní ṣé àná ọjọ́ Sunday ni àbí ìjẹta ọjọ́ Saturday sànà ní mo jáde lé ní mo dé káàpù mi ò tí ẹ wojú ẹni yẹ pé Fúlàní ọlọ́kadà ni mo ṣe dé káàpù àti mo dá dúró pé ọ̀kadà ẹ wá wo dìwé bó ṣe gbé eré ìyẹn ni wípé wọ́n ti wá mọ ìrù ẹkùn mọ́ Sunday Igboho ìrù ẹkùn ti wá dúdú di tẹ́rọ́rì ó ti wá di tẹ́rọ́rìsì sí wọn lọ́rùn. You are just promoting ti Sunday Igboho or let me kebe ṣe máa pè Sunday Ehoro ó dẹ̀ ń fi yín gba yìí ni oògùn òkìkí tẹ́ ló ṣe ẹ̀yin gan lẹ́ ń ṣòkì òkìkí fún Sunday Igboho torí ẹ̀ẹ̀rán ti yín ẹ̀ẹ̀rán ti yín níbi tó ti yá Adéyẹmọ òde ráyè títí yín kò ráyè títí yín ẹ̀yin ní kẹ́ tú wà yín ṣe tí lágbájá bá ń ṣe nǹkan kan Barrister káde lọ́nà ọ̀run nígbà tó rí pé àwọn òbésèré àwọn ọmọ yìí Pasuma àwọn Òṣùpá wọ́n ti fẹ́ fi ṣàjẹgbáhùn sẹ́yìn bàbá ò wá fẹ́ rẹ́líbàǹtì mọ́ bàbá bá yí padà orin tó bá jẹ́ ṣàjẹ ló láyé ẹ jẹ́ kájọ máa kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ bàbá bá yí òun padà ó sọ di Fuji new dimension tí Sunday Igboho bá ń parọ́ tó bá ń gba yìí lójú ọmọ Yorùbá ẹ̀yin náà tẹ̀ parọ́ irú ẹ̀ kan wò ẹ parọ́ irú ẹ̀ kan wò. Tí Sunday Igboho bá ń parọ́ o tó dẹ̀ mú good resort jáde síta táwọn Fúlàní dẹ̀ ń bẹ̀rù ẹ̀ tó dẹ̀ ń jáde síta tó ọlọ́kadà bíi 500 dídẹ́ ń tẹ́lẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ tẹ̀jọ́ pé bẹ́ẹ̀ sọ pé ṣe ló rẹ̀ǹtì wọn ẹ̀yin náà tẹ̀ parọ́ irú bẹ́ẹ̀ wò kẹ́ ẹ gbá yìí kẹ́ ẹ wá wò bóyá àtẹ̀yìn àti Gani bóyá ọmọ Yorùbá ò ní tẹ̀lé yín lẹ́yìn olórin wo ló kọ́ nìyẹn o do something ó yá ẹ do something o èmi náà fẹ́ do something Sunday Igboho ti do something Gani Adams ó yá kí wọ́n náà do something ọlọ́run ní oyè àmì lóbìnrin sẹ́ tí ò ti jẹ́ kí n mo ní kọ mbà forí túlẹ̀sẹ̀
Let us say the reality. Ẹ wá wo ọmọkùnrin tí mo ń play kíní ẹ̀ fún yín lọ́sàn-án. Ẹ wojú ẹ̀ dáadáa. Lára àwọn ọmọ Gani ni. Fídíò tó ṣe lórí TikTok mi ò fẹ́ play ẹ̀ ni o. Ó ti ní comment 297. Ó kù mẹ́ta kó pé 300. Ó kù mẹ́ta kó pé 300. Sir, from the beginning to the end, ẹni tí òjú lè pè. A sọ wípé mugun ni. Eléyìí, I beg, do your own part and leave Sunday Igboho alone. Òun rè o. Brother Isaac Makanju, you are welcome. Bóyá wọ́n tẹ̀ ń bú mi báyìí mi ò tiẹ̀ mọ̀. Wọ́n dẹ̀ ní welcome. Ẹ má pèsè fóònù yẹn. Òun ni mo fi ṣe program. Ẹ má pèsè fóònù yẹn ẹjọ́ torí Ọlọ́run. Ẹ má pèsè fóònù yẹn. Òun ni mo fi ṣe program. Á dà fún yín ojú òní tì yín. Ní dánìkan náà jayé ọjà wàràwàrà ní bá wọn ná. Ó ní I beg, do your own part, leave Sunday Igboho alone. Ìkejì ní bàbá ní jèrè ayé. We brought irinṣẹ́ àbíkílẹ́kọ́ Mákànjú Isaac Mákànjú ẹ̀kọ́ English yín yẹ dáadáa. Ẹ̀kọ́ dáadáa. Ìkejì ó ní ìkẹta sorry. Ó ní I think this man is OPC. Ẹnìkan ní God bless Sunday Igboho. We give him a big thanks. Mi ohun tó òyìnbó tó kọ́ mẹ́ ni òye ń bí Ọlọ́run làwọn ra irinṣẹ́ okay we bought irinṣẹ́ for bàbá Èkìtì àdá fún yín bàbá mi. Mo bẹ́ẹ̀ ni mo fẹ́ gbàwó síta sẹ́. Pasuma àti bolórin kan nígbà ẹ máa ń gbé ẹ fún mi ní microphone mi instrument mi ní Pasuma àti Òṣùpá wá gbé Sunday Igboho ló dẹ̀ gbà wọ́n láàyè. Ẹni ìkẹfà ṣé ìkẹfà ní àbí ìkẹfà yes. Only what is your own effort, please? Eléyìí ní ayé ẹ ti bàjẹ́. Ẹni what is your own impact, Mr. Right? Ẹnikẹ́ bí ẹjẹ́ jẹ́ máa kà á olórí burúkú nìyí. Ọlọ́run á dẹ̀ tú àṣírí gbogbo ẹ̀yin ọmọ àlè ilẹ̀ Yorùbá láìpẹ́ láti gbà tí gbogbo àwọn nǹkan yìí ti ń ṣẹlẹ̀. Ìgbésẹ̀ wo ni ẹ̀yin Oòduà àti ẹgbẹ́ ṣe ń gbọ́? You see now, what is your own effort? Tell us. Ṣé ń gbọ́ mi? Eléyìí your child will eat what you are planting. Ẹ fà wọ́n ọmọ wọn lẹ̀. Ẹ jọ̀ọ́. Ẹ má képe tì wọ́n. Ẹ má képe tì wọ́n. Eléyìí you are not making sense at all. Bólórin bá ń kọrin tí ò bá dùn ó máa fetí ara ẹ̀ gbọ́. Eléyìí ní bàbá yìí ti ya wèrè. Ẹ máa ṣòfò ní lágbára Olódùmarè. Èpè. Eléyìí you to do your own now so that we can praise you. Ọ̀rọ̀ tí mò ń sọ látàárọ̀ lẹ́ni sọ. Do your own and let the Yoruba praise you. Nígbà tí Fúlàní ti ń pààyàn ní ilẹ̀ Yorùbá Ìgbòho mọ̀ nìkan wà ní ìgbà kan lẹ pè ní ẹtatẹ́nà tọmọlọmọ náà wá jáde síta ẹyẹ máa tàn wá ó dà pé ìyá mi olùsòtọ́ wà nínú ilé wọn gbà yẹ ẹyẹ máa tàn wá wọn wá lẹ́gbà ẹyẹ máa tàn wá ẹyẹ máa tàn wá ẹlẹ́yìn ẹni yóò tẹ̀ sọ̀rọ̀ púpọ̀ onímúgùn ní máa yìí múgùn. Kí ni ìwọ rí ṣe
Another one. You just want to trend. Can you see? You see your life outside? Eleni, what is your effort on this matter, Oga? Since all this problem, what do you do? Ẹ̀yin ọlọ̀tẹ̀? Eleni, what is your own point now? Did he not request them what your point now and try to understand, please? Sunday Igboho is a great man and a great warrior. Ṣé ẹ̀ ń ka iye tí mo ti kà látàárọ̀? Kò síbi tí wọ́n ti praise ẹ̀. Máa ṣòfò ni. Wàá ṣòfò ni. Let us see let us see your own impact. Ìjà ìlara. Ìjà ìlara. Your talk is too long. Wetin really happen? Eléyìí ní ẹranko àgbààyà. Ọmọ kékeré ni Gani ló sọ wọ́n di arúgbó ọ̀sán gangan. Eléyìí ní òfò lẹ máa ṣe. Ìkànnì ẹranko. You no get point. Eléyìí ní you are not getting point. Oga tell us the name the movie. Tell us the name of this movie. Eléyìí ní ọmọ àlè. Baba, talk fast, jare. Data too cost now. Ẹ lọ jókòó jẹ́. You dey go now. Ìjà ìlara, go and sleep. Do your own part and leave the rest. Thank you, sir. Ẹ ṣé gan, Mr. Falana. Ẹni tí mo rò pé ìyẹn tó fẹ́ yìn dé àṣẹ ìbú náà ló máa parí ẹ̀. Thank you. Ẹ ṣé, Mr. Falana. Ayé yín ti bàjẹ́ sá. Sorry to say ẹ ní jèrè. Family ẹ̀kan rèé oní Sunday fẹnuwú géètì látàárọ̀ òrẹ́ yọkan. Brother, talk fast. You are wasting my data. Thank you, sir. God bless you. Sunday na content creator bó ṣe sọ. Ẹ lọ ṣe ayé wò fún bàbá. Ẹ lọ ṣí ayé wò fún bàbá yìí o. Ayé yín ti bàjẹ́. Oga, no proof of what you are saying. Where is debunking on the commissioner of police and the local government chairman? OPC, what is your OPC step for the security issue? Ayé yín ti bàjẹ́. Wọ́n dé o, àwọn onílara. Mr. Man, what has been your effort so far? Onílara ẹ̀dá. Orí program ẹ̀ ni mo ti ń ka o. Òun rèé o, kó má dàbí pé mò ń kọ́ sórí ni o. Òun lẹ̀ ń wò yìí o. Onílara ẹ̀dá. Eléyìí ni what do you want to gain for this? Yes, I don't know. Àná ẹ ní Sunday Igboho jánu ní lẹ́ni ẹ ti tún sọ di alágbára ẹ lálágbára ẹ ní jagunjagun ní ẹ̀yin lálágbára lẹ́ni. Àdẹ̀rí iṣẹ́ ọwọ́ yín ní ìgboro ayé. It's better for you to leave Sunday Igboho alone. Ẹ ṣe tó síwájú ó ti gba fọ́ọ̀sì. You to do your own. Ẹ fi ọ̀tẹ̀ sílẹ̀. Ṣé ó ring?
Oríkì létí wọn. That comment is too short but mighty. Ó ní showing. Oríkì létí wọn. Wọ́n tún jáde síta ni bí ọmọ ọjọ́ mẹ́jọ. It show that ẹ ní tìjú. Ṣé ohun tó kàn ní? Ọ̀gá yín ló máa jáde síta. Sunday Igboho wà lára àwọn tó pa Bọ́lá Ìgè o. Sunday Igboho dúró ayé o. Sunday Igboho ni o. Owó ni o. Owó ni owó ló ń wá o. Mo mẹ́ríkà wá síta lánàá. Tẹ́ni yẹn sọ lẹ́kìtì. Tẹ́ni yẹn sọ̀rọ̀ lẹ́kìtì ń bí báyìí. Wípé oníkan má gbowó lọ́wọ́ àwọn olóṣèlú ṣùgbọ́n ó padà lọ gba 35 million naira. Eléyìí ní ọ̀dàlẹ̀ níyìn. With all this insecurity challenge, why this now? Bọ̀bọ̀ èpè ti pọ̀jù ẹ̀ ṣòfò ni àwọn ará Kwara ní ọ̀jẹ̀ ẹ̀ ṣòfò ni èdè Kwara ló fi kọ́. Oh my God ẹ̀ ṣòfò ni. Kwara náà lẹ́nu kí ni ń wí tẹ́bá ti ń gbọ́ kí ni ń wí bí ò jẹ́ Kwara àjẹ́ Ọ̀yọ́ kí ni ń wí. What are you doing? What is your own contribution? Oga, you to do your own. Make we see the movie. I beg, go sleep. Do your own, please. Ìbàjẹ́ nìkan lẹ mọ̀. Kí ni ìgbìyànjú yín tó dó tì yín? Just leave one point in comment section. Please, where are you, please? Eléyìí ní játijàti. Ó pọ̀ o. Ó pọ̀. Ó pọ̀ o. Ó pọ̀ o. Kò ní dáa fún yín. Kò ní dáa fún yín. Wèrè olórí bó ṣe kù. Olórí bó ṣe kù. What is your own point? Let's see your own effort. Èpè pọ̀. Ẹ kó sì lọ. Òjòwú. Hello. Never came out to do such thing. Sunday ni ọ̀gá. Comment ni mo ṣe ń kà o. Sunday ni ọ̀gá. Say now wedding ring be the. Òkà ilé ló kó sọ́wọ́. Àgbà òfìfo. Bọ̀bọ̀ yìí Tèmilọ́lá. Àgbàlagbà dẹ̀ ni yín o. Àgbàlagbà. Oh my God. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ lè pa mí o. Oh my God. Kí lẹ wò di ọwọ́ mọ́mí Tèmilọ́lá yìí? Kí lẹ wò di ọwọ́ yẹ? Kí lẹ wò di ọwọ́ méjèèjì? Òkà ilé lọ́lì. Ní ṣé na wedding ring be this? Ṣé wọ́n pọ̀ ga wọn náà sọ pé gbérí ọdẹ bẹ́ẹ̀lẹ̀ tó rọpọ̀ rẹpẹtẹ? Ẹ kó sì dànù. Please my Yoruba, please my people in Yorubaland, let us forget about àti forget àwọn ní ògbórí dúró. Ayé yín máa bàjẹ́ ni o. Go and sleep. Go and sleep please. Ayé yín ti ṣẹ̀yìn. Ayé ti ń ṣe yín sà. Wetin you dey talk? Kábíyèsí. This comment, ẹ má rí lọ. This comment section is a disappointment. Mo játọ́ lẹ́nu. Oh my God. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ṣe é ṣẹ̀. Yes sir. Ẹ ní jèrè ayé. Ẹ para yín. Do your own good lawyer. Ó pọ̀ rẹpẹtẹ. Ó pọ̀. Èpè náà fún wọn èpè.
nígbà tí èèyàn fara ẹ̀ ṣe program tó ṣe program more than 297 ṣe ń gbọ́ àṣẹ gidi ṣe ń gbọ́ tó máa ṣe lójú ẹsẹ̀ táwọn bọ́jọ́ wọ̀ tóun bá ti jáde tààtà tó bá ti di ìrọ̀lẹ́ báyìí tó ń jẹ́ pé gbogbo wọn máa wọ́ kú. ṣe ń gbọ́ àṣẹ ń bọ̀ lọ́nà. kí ló dé tẹ̀ ń lara Yorùbá bínú o. kí ló dé tẹ̀ ń lara kí ló dé tẹ̀ ń lara bí Sunday Igboho bá ń ṣe títí ẹ̀ kí Gani ṣe títí ẹ̀. ṣèbí Gani ṣe forúkọ Haúsá ni. Bàbá yìí ṣe òun tọ̀ lóya òya. forúkọ Haúsá ni Gani ìfowópamọ́ Haúsá ló ń jẹ́ Gani tí ló ń jẹ́ Gani nílẹ̀ Yorùbá. agbẹ́bàgbẹ́ wa ṣeun Fábáyọ̀wá Fádùn sí Fámúìdé Fámúrewá Ògúnṣìnà Ògúnlànà. ẹ̀yin lẹni Gani pọ̀ ọmọ Haúsá ni ọmọ Haúsá ni ọmọ Fúlàní ni Gani ìta kí ló ń jẹ́ Gani. ìyàwó rẹ̀ pè ọ́. Ẹni bá ti ń bínú sí Sunday Igboho bí ìgbà tí èèyàn bá bínú sọ́lọ́run ni. nígbà tí Fáṣẹ̀hùn àti Gani ń jà lẹ́kọ̀ọ́ nídìí ìrókò àwọn ọmọ Fáṣẹ̀hùn bá mi ò lè tẹ́ ní ìgbà ẹ ni mo sọ pé mi ò lè bá wọn ṣe ọ̀rọ̀ Oòduà mọ́ wọ́n dalẹ̀ Fáṣẹ̀hùn ni o. Gani dalẹ̀ Fáṣẹ̀hùn ni o. Gani. bẹ́ẹ̀ ni sà ṣẹ́rí Fáṣẹ̀hùn ọmọ Fáṣẹ̀hùn ló wà ní ìdí ìrókò bus stop nígbà yé Haúsá àti Yorùbá tá à ń jà ìjà mẹ́ 12 ayé wọn ò ní dá ayé wọn ò ní dá bàbá mi ayé wọn ò ní dá. Yorùbá bínú. ní ọmọ Gani. bẹ́ẹ̀ ni sà Yorùbá bínú o. Yorùbá bínú o. ó dàbọ̀. ó jẹ́ ní mọ́. máa lọ má kéré èpè tí Gani ti gbà látàárọ̀ ti pọ̀jù má tún bú lẹ́pẹ̀ mí. ó mọ̀ pé ó sínú. Oh my God. Can you hear? That is another àṣírí again. Ó ló dalẹ̀ bàbá fẹ́ di Fáṣẹ̀hùn ni. Kò síbi tí wọ́n ti kì í èpè níra yìí ṣé tún gbọ́n tọmọkùnrin yẹn sọ ẹ tún gbọ́ ọ̀rọ̀ tó náà òun náà tún sọ̀rọ̀ pẹ̀lú ìbínú ọ̀dàlẹ̀ balẹ̀ kù Fámúrewá all this èpè will bring the brother Fámúrewá Ògúnṣìnà because Igboho the young man is a very jealous person. Ó ṣe program sir from the beginning ẹgbẹnusọ̀hún olórí burúkú nìyí ní jèrè ọmọ Gani Adamu bàbá ẹ bẹ̀rù Ọlọ́run you are promoting Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá rẹ́ni sọ fún yín ẹ ṣe títí yín ẹ jẹ́ kí Ìgbòho máa ṣe títí ẹ lọ ṣe ráwa tá à ń fẹ́ bó ṣe ń fẹnu wú géètì tá à ń rí resort it is better. Gani bàbá yín mọ̀ pé òun ò lè rí àpúrúfù àgbà kò sí nígbà tí a ní ìgbéra ṣánlẹ̀ ni they know pé ìgbéraga ń bẹ nínú ayé Gani so they will never kò sọ́ba tó máa fẹ́ ṣe papọ̀ lóòótọ́ àwọn ọba kan ti wà tó ti fi ń ṣe OPC tó ti kó sí wọn láàrin àwọn arébípa ọba àwọn oníjẹkújẹ ẹ lè rí ọba gidi kan kó ló ń wà lẹ́yìn Gani torí pé wọ́n mọ̀ pé it did not mean well for the Yoruba race. ẹ fi Sunday Igboho lẹ̀ ẹ̀yin ẹ máa ṣe títí yín ẹ̀yin ọmọ Gani ẹ máa ṣe títí yín ẹ̀yin OPU ẹ máa ṣe títí yín ẹ rẹ àwọn tí ó tẹ̀lé yín. Olórin kan ló kọrin yẹn ó ní ewé ahóyaya èrò lẹ́yìn ọmọ ọdẹ
eégún tó bá mọ̀ jó ló máa gbà yìí. Sherry, let me tell you one thing. Tí àwọn Fúlàní Yorùbá ti kó àwọn yẹn padà wá, n tí òye yín mo fẹ́ láyé yín ni o. If they did not return, àwọn tó kidnap, ṣé ń gbọ́ mi? Ṣùgbọ́n that statement, that action tí Ìgbòho tó sọ̀kalẹ̀ níbi tó ti ń bá wọn sọ̀rọ̀ tó àwọn àgbààgbà Fúlàní yẹn jókòó, ìyẹn lásán owó ọmọ Yorùbá lórí. Pé ẹ mọ̀ pé àwọn ọmọ yín ló ṣiṣẹ́ yìí o, àti tíráàkì wọn débi báyìí wọ́n òru náà gbé kúrò mẹ́ẹ̀ wọ́n tún gbé lọ́bù míì. Ìyẹn lásán àkọ́ṣẹ́ ni. Irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá. Pábánbárí ẹ̀ the second day Ìgbòho tún lọ sínú àbà àwọn abẹ́ẹ̀rí àbà àwọn Fúlàní yẹn. Àwọn ọlọ́pàá wà ń bẹ pẹ̀lú ẹ̀, àmì wà ń bẹ pẹ̀lú ẹ̀. Wọ́n aṣọ ọlọ́pàá Ọ̀yọ́ o. They are from Abuja. So the commissioner of police lọ́yọ̀ọ́ kò lè sọ anything. Ìwọ kí ni mo jábọ̀ tọ́rọ̀ bá ti ń gùn mí. Màá wádìí Sunday Igboho gan dàbí pé ó ti gbé nǹkan fún mi jẹ. Oh my God. Oh. As I'm saying, the commissioner of police ní Ọ̀yọ́ state kò lè sọ pé báyìí náà ṣe rìn torí pé àwọn ọlọ́pàá tó wáyé wọn sí ní ọ̀ndà ẹ̀. Àwọn yẹn kàn lè jẹ́ kọ́ mọ̀ pé àwọn wà they have special assignment. Those ọlọ́pàá tẹ̀ ń rí pẹ̀lú Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà akọni irúnmọlẹ̀ oyè títúlẹ̀ kan akọni irúnmọlẹ̀. They are from Abuja. Ìkódé all the soldiers tẹ̀ ń rí pẹ̀lú ẹ̀. Ó lọ sínú ìlú àwọn Fúlàní yẹn níbi tọ́tẹ̀dọ̀ sí nílùú onílùú. Ẹ̀rí bá ṣe ń túnú ilé wọn tán tún àwọn ọlọ́pàá yẹn àtàwọn àmì yẹn. Pé ó tún ṣe yẹ lásán ó mà tún fi gba ìràwọ̀ sí lójú ọmọ Yorùbá. Kì í ṣe pé ó jí láàárọ̀ kùtù ó wọ agbádá white. Ṣé gbọ́ mi? Kì í ṣe pé ó jí láàárọ̀ kùtù ó wọ agbádá white wá mú ọ̀pá white kalẹ̀. Ó wá ń káàkiri. Let me give you one sample. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú kan. Ọba yẹ second to the last year, second to the last born ẹ̀ ṣe ìyàwó. Bàbá yẹn lòun ò ní lọ, ó ní kàbúrò ń lọ. Pé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìlú, kí ni ìdùnnú òun tó wọn lọ káṣọ sọ́run tó wọn lọ máa jó? Pé kàbúrò ń lọ sojú òun lọ́run. Ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò yín sọ wípé ààrẹ ti tèun gbẹ́dọ̀ lọ sí occasion lọ ṣe pátí torí ńgbà tó ń bá máa jagun òun á lè rí ẹni tó jẹ́ pé ó máa finance pẹ̀lú owó ni ẹni tó máa finance owó iná ní problem ẹ̀. Ìmọ̀ràn tí mo fẹ́ gba Gani àtẹ̀yìn OPC tó kù ẹ má fi ìfẹ́ owó síwájú. Gbogbo nǹkan tá à ń ṣe àwa ò ṣe kámẹ́rà a ò ṣe kíní kankan owó wa náà ná 6 billion jọ̀wọ́n àná tẹ́ ẹ gbà tẹ́ forúkọ Yorùbá gbà. Àwọn tó mọ Gani dáadáa ní pé àwọn owó kan tó wà tó pè ní empowerment tó tún lé ju 6 billion lọ. Mo lè máa pè wọ́n sì kán náà máa sọ̀rọ̀ síta ní nǹkan fẹ́. Àwọn bàbá mi ní kí n máa túṣu dé dáadáa lè kòkò mọ́ ni. Kíkàjẹ́ kòkò àwọn ní òjògùn omi. Sunday Igboho ráyè títí wọn. Sunday Igboho ṣe tán ní pé ibi táṣọ wá ti yá ká tètè mú máṣíìnì kárán ṣùgbọ́n tí Sunday Igboho bá ṣe léyìí ní báwo ló ṣe ṣe ẹ̀yin ò dẹ̀rí kankan ṣe. Fálànà gbọ́ tiẹ̀ o tara ẹni là ń gbọ́. Go and check all the video tẹ́yìn àwọn ọmọ wọn ṣe bí wọ́n ṣe pè fún yín wọ́n á bú yín wọ́n á sọ wípé ẹ ṣe ti yín ẹ fi Sunday Igboho lẹ̀. Tó bá jẹ́ pé ẹnu yẹn lásán ni Sunday Igboho fi ń jà ẹ mọ̀ pé ogun ẹnu wàṣà. Saheed Òṣùpá ni má jẹ́ kán fẹ́ ẹnu bá tiẹ̀ jẹ́. Bó ló ṣe kọ nìyẹn èèyàn kan ò lè máa tútù kùtù nínú ayé mi. Ogun ẹnu wà tó bá jẹ́ kó ogun ẹnu ni Ìgbòho máa bá fi lé Fúlàní lọ nílẹ̀ Yorùbá. We are 100% support
ẹ ránṣọ yín níbi tó ti ya ẹ̀yìn OPC, ẹ lọ pe àjọ tó nírònú nú, àwọn tó máa ná pẹ́ ńgbà tán bá wá sí NCC meeting yín, Gani á tún tààsì wọn lọ ni. Ẹ ṣàgbọ́ lẹ́ẹ̀kan, mi ò bá yín àtẹ́dẹ̀ rí, á tún tààsì wọn lọ ní state by state, ní local government by local government, ní ward by ward. Tọ́ má dẹ̀ fẹ́ ṣòṣèlú, a ní ẹ mọ́ gbowó, ṣùgbọ́n a padà pé gómìnà bẹ̀ pé àwọn ọmọ mi máa ṣiṣẹ́ fún yín o, ó gba 35 million naira lẹ́ẹ̀kìtì ń bí báyìí. Ẹgbọ́n gbà tẹ́ni yẹn sọ láàárọ̀, ó fún wọn ní 5 million, ó ní nígbà tá máa kó gbogbo 5 million yẹn káàkiri gbogbo stéètì 10,000 ló kan òun, èèyàn kan dẹ̀ gbé 30 million lọ. Why are you deceiving yourself? Sunday Igboho dẹ̀ rí gbogbo ìyẹn rò. So it is better tẹ́ bá fẹ́ tiwọ́ ìbàjẹ́ yìí mọ́lẹ̀, tó bá jẹ́ pé lóòótọ́ bí Gani ò bá tẹ̀ jẹ́ ọmọ Yorùbá, tó jẹ́ pé ìyá tó bí ní Yorùbá, ṣùgbọ́n èyí tẹ̀ ń tẹ́lẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ọmọ Èkìtì ń bẹ lára yín, ọmọ Ìjẹ̀bú ń bẹ lára yín, ọmọ Oǹdó ń bẹ lára yín, ẹ gbà ní ìmọ̀ràn pé ọ̀gá ẹja fọmọkùnrin ilẹ̀ kò rí titi wa rò, ẹ jẹ́ káwa náà ṣe titi wa, kárìnrìn tiwa lọ́tọ̀. Olórí ogun, ẹni tí ń pera ẹ̀ lólórí ogun tí ń jowú, ẹni tí ń pera ẹ̀ lólórí ogun tí ò lọ́rọ̀ rí lẹ́nu, tó jẹ́ pé ìfúfọ̀ ìgbéragas, ẹ béèrè pé ogun ló ti jàrí. Ẹ̀gbọ́n tí bọ́dà mi yẹn sọ lẹ́ẹ̀kan, ọmọ bàbá Fáṣẹ̀hùn ni. Ẹ̀gbọ́n bàbá kan wà ní Ìkọ̀tún, mi ò ní dárúkọ wọn, àṣírí Gani ń bẹ lọ́wọ́ wọn. Bọ́dà mi kan wà ní Ọ̀wọ̀, àṣírí Gani ń bẹ lọ́wọ́ wọn. Bọ́dà mi kan wà tó jẹ́ pé mo pè wọ́n ní bọ́dà mi tó tó pọ́jọ́ kùnrin ni wọ́n. Pété bá lọ fa ráyọ̀tì, máṣíìnì Jaguar tó jẹ́ pé kìkìdá irin ló wà lára ẹ̀, orí ẹ̀ ló máa wà, òun ló máa ń gbé Gani escape. Sunday Igboho yìí sáfogun, ẹ̀yin tẹ́ ń pè ní tọ́ọ̀gì, ṣẹ́rí bó ṣe yan tọ́ọ̀gì yẹ tó ń ṣe ilẹ̀ Yorùbá lóore, ó tẹ́ wa lọ́rùn. Ẹ̀yin tẹ́ ń retí approval lọ́dọ̀ bàbá Tinubu, ṣé Tinubu tẹ́ sọ pé apààyàn ló bá wá fún yín ní approval? Yorùbá tán bá ń tẹ̀yìn ẹ mọ́ tara yín. Ṣé Tinubu tó lọ́mọ ikú bàbá Bọ́lá Ìgè, bàbá Tinubu mà jẹ́ ń tùmọ̀ ni, tó bá jẹ́ irú èmi màá ní tó, mo dẹ̀ ti sọ fún bàbá Tinubu lóòótọ́ gbogbo tẹ́nìyàn ní láyé lẹ ti ní, ṣùgbọ́n ẹ rántí àwọn ọmọ yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ rántí àwọn ọmọ yín. Bí ẹ bá rántí àwọn ọmọ yín, ẹ rántí àwọn àrọ́mọdọ́mọ yín táwọn á ní lọ́dọ̀ bàbá wọn, ọ bàbá tó bí ìyá wọn apààyàn ni. Wọ́n á ní kí ló ṣe tẹ́ pa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, former president of Nigeria, pé ńgbà yẹn lọ Gani ọmọkùnrin kan wà tán pé ní Gani Adams, ọmọ tápà sọ wípé apààyàn ni. Wọ́n ní lọ́dọ̀ bàbá wọn ó ṣe apààyàn, ẹni ọlọ́rọ̀ gan ò sọ̀rọ̀, kò sọ anything. So Baba Bola Ahmed Tinubu, it is better for you to act on that issue. Mi ò kọ yín o, adélé ayé bá yín bàbá lẹ jẹ́ fún wa, ṣùgbọ́n torí ọjọ́ ọ̀la ni, torí ọ̀la máa béèrè lọ́wọ́ ìní pé ń tẹ gbé àná ṣe á hàn lọ́jọ́ ọ̀la. Tẹ bá dákẹ́, tẹ bá jẹ́ kọ́ ọmọ burúkú yóò lé ẹ́ńbágò yẹn mọ́ yín lára, tẹ ẹ bá sọ̀rọ̀ ó léwu. Ẹ jẹ́ kí n tún máa lọ, ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀, ẹ lọ ránṣọ yín níbi tó ti yá. Fálànà gbọ́ tirẹ̀, tara ẹni là ń gbọ́. Bàbá yìí ló kọrin kan, King Sunny Adé, ó ní kókó jábélé. Bàbá mi, kálukú ló mi ṣe tirẹ̀, kí wọ́n ṣe tirẹ̀, kémi ṣe tèmi, kókó jábélé, kálukú ló mi ṣe tirẹ̀, kí Igboho ṣe titi ẹ̀, kẹ́yìn ọmọ ogun 5 million ẹ ṣe titi yín, kẹ́ jẹ́ kí àwọn ọmọ Yorùbá ó rí pé lóòótọ́ àti lódodo ẹ capable. Àyí pé èèyàn ló lórí ogun lẹ́nu,
iṣẹ́ tẹ̀nìyàn bá ṣe náà máa sọ pé lóòótọ́ olórí ogun lélẹ́yìí, lóòótọ́ ó kájú ẹ̀, lóòótọ́ ó kójú wọn, lóòótọ́ ó lè ṣe é, àyífẹnu ṣe olórin kan ní ẹnu òṣè empty barrel ló máa ń pariwo. Bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn tí Ìgbòho wọ́n mọ Ìgbòho, tí Fúlàní gan bá gbóhùn ẹ̀ jìnnìjìnnì máa ń bò wọ́n ni, torí tí kìnìún bá yọ sẹ́ranko jìnnìjìnnì máa ń bẹ́ranko ni. Ìgbòho yọ sí àwọn Fúlàní ó di ìbẹ̀rù bójó, ó ní 2 hours 2 hours 2 hours. Àwa tá a bá ti gbóyìnbó báyìí tá a lukó òdòdì la máa sọ òyìnbó sí. Ó ní the end and the last 2 hours. Ṣé àgbèsì ayọ̀ àbí àgbèsì ayọ̀? Ẹ̀yin náà ti ẹ̀ ṣe nǹkan tí Yorùbá ọmọ wò mọ́ yín lára. Ẹ̀yin ìjòwú ọmọ Adéyẹmọ mọ́ ìjà ìlara kì í tán bọ̀rọ̀. Ìjà ìlara dẹ̀ máa ń sọ̀yàn lórúkọ ni. Lára ọmọ yín ló ṣe program. He have a comment of 327. Èpè ló pọ̀ jù ń bẹ̀. Mi ì ní fọwọ́ ara mi bá yí ara mi jẹ́. Yorùbá Àjàyè ní títí wa o. Sunday Adéníyì Adéyẹmọ popularly known Ìgbòho Òòṣà, ọmọ ládé Aláàfin Ọ̀ládé adé aládìkún lágbà fáláàfin, ọmọ aládé chẹ́chẹ́ fún, ọmọ béwúrẹ́ yín bá sọnù ẹ wá, bágùtàn yín bá sọnù ẹ wá o. Ṣùgbọ́n tó bá jóbìnrin tó dúdú tó pọ́n fẹ́rẹ́fẹ́ tó pọ́n tán tó nídìí tó láyà tó ní ṣẹ́ẹ̀sì tó ní bàkà ló bá kọjá níwájú ilé aládìkún, wọ́n máa ń firú wọn ṣaya ni. Tẹ́ bá ti ń gbọ́ ọmọ alábẹ́rẹ́ mẹ́ta, obìnrin ni mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n jẹ́ kó fáwọn ọmọ aládìkún á dára fún yín. Ìyá mi Grace Olúṣòótọ́, mo fẹ́ fẹjọ́ olóyè Chief Sunday Ìgbòho mo fẹ́ fi sùn yín. Mo ti pẹ́ tí mi ti ń sọ pé kó gé ọṣẹ fún mi, èkó ni mi ń fọ̀ lọ́wọ́ o. Kí Sunday Adéníyì ọṣẹ awọ́rò kó gé fún mi kọ́tẹ̀ máa lára èmi náà. Àwọn tí máa kó di aṣọ lọ. Ẹ̀yin bínú orí mọ́. Wọ́n sọ pé ẹni tọ́lọ́run ọba bá ti dá ó ṣòro fọwọ́ ta láyà. Ọ̀run mi lọ́ba mi òkè ti dirí ẹwà fákòkò remain blessed.